ẹ̀yin ènìyàn ìpínlẹ̀ Èkó, ẹ gba kíkẹ́ àti ọkàn mi wá fún ọdún tuntun yìí. Bí a ṣe bẹ̀rẹ̀ ọdún yìí, mo fẹ́ kí gbogbo wa fọwọ́sowọ́pọ̀ nínú ìran àti àlá rere fún ìpínlẹ̀ Èkó ńlá yìí. Ìfẹ́nifẹ́re àti àtìlẹ́yìn yín tí mò ń gbádùn kò ṣeé fẹnu sọ. Mi ò ní ṣì wọ́n lò láéláé. Kí ìpínlẹ̀ Èkó wá di ibi ààbò àti ìṣerere fún àwọn ọmọ Nàìjíríà ní ti ẹ̀yà, èdè àti ẹ̀sìn gbogbo. Kí èrò ọkàn gbogbo wa di mímúṣẹ. Kí ìpínlẹ̀ Èkó túbọ̀ tẹ̀síwájú sí i. Kí ìlera wà fún àwọn ọmọ wa. Kí ẹbí gbogbo wa ní àlàáfíà àti ìdùnnú. Kí ìlú wa wà ní ààbò àti àìléwu. Kí àwọn adarí wa jẹ́ àwòkọ́ṣe ire fún àwọn tó ń bọ̀ lẹ́yìn. Mo kí wa fún ọdún ayọ̀. Season's greetings from Jimmy Agbaji. JK we know, JK we trust. ọmọ Yíbò kan máa wá láti ìlú bí kan èmi wá bá ọ èmi ọlá ṣéwù ní ẹ bá ọmọ Yíbò kan kò ń ṣèlú àbá mi. kò possible kí n rán rẹ kí n má lè pọ̀ kò possible kí n rán àwọn ọmọ ẹlẹ kí n má lè ṣe bí 2 sum 3 sum 4 sum 5 sum. No, look at me. I'm Tony Montana. I'm a baller. lálá Tony Montana tó lọ sókè gbogbo ìgbà tó bá ń kó wá sílẹ̀ ẹ jẹ́ kó yẹ pé mi ọlá ṣéwù ní ẹ bá dúró láti ràn lọ́wọ́ mú. mi ò torí èèyàn méjì pé ìsípàdé ilé ni bí kò ṣe ọlá ṣéwù. I'm a big boss. It's about to go down. I'm the man. I'm the local master. Bad past Tony Montana. Go let go down. Let me introduce you to the Black Mamba. No holla. The channel totally. Where is my money? Irú ọ̀rọ̀ òṣìwò ló ń sọ yìí. Báwo ló ṣe máa wà ní ọ̀dọ̀ ẹ tó dẹ̀ dùnú ẹ lára tó dẹ̀ mọ anything. Gbọ́dọ̀ tó ń wà lásìkò tó ń wà. Àgbémọ́tò tó ń wà lásìkò tó ń wà. Mo ra fọ́ọ̀ká ẹ̀ tó kiri lọ́ọ̀bù yìí pé báwo ló ṣe jẹ báwo ló ṣe ń wọlé. Ìdìbò tó ní concept nígbàgbọ́ lé lórí kan. Ó bójú wa jẹ́ bẹ́ẹ̀. Get me my money. I become a quarter now grounds. Out! Get out! Ọ̀la ni sílẹ̀ bá ti mọ́ bá ó ń bọ̀ ni. Èmi mọ̀ pé kò sí wọ́n ṣe máa ṣe ìbòlò ẹ tí ò ní mú ìgbẹ́. Jọ́rin tá à ń sọ yìí, ó máa ń fíra o. Kódà, ó ń lérí báyìí pé òun á jẹ́ kó fẹ́ni fẹ́ra bí abẹ́rẹ́. Àpẹẹrẹ burúkú gbà ní àpẹẹrẹ tí ẹ rí. Adéolú ò ní ju ọjọ́ mẹ́ta láti dágbére fáyé. Kí la lè wà fún wa fún what our friends for? Ọ̀rẹ́ mi náà jẹ bẹ́ẹ̀. Let's come as a song. Maybe yes, but we can't much kill anybody. Èmi mo wá dẹjọ́ sásùrùn báyìí. Ṣé rí ọ̀rọ̀ arákùnrin tá à ń sọ yìí? Ètùtù lọ́rọ̀ ẹ gbà ọ́. Ìkan nínú ẹ̀yin méjì ló máa gbé. Ẹbọ yìí ò gbúdọ̀ kanlẹ̀ títí táwọn tó ní ẹbọ náà fi máa wá gbà. Tí ẹbọ yìí bá wá ṣèṣì kanlẹ̀, ojú ẹsẹ̀ ń bẹ̀ lẹ́ni tó gbẹ́bọ yìí máa ti kú. Ẹni tẹ́ ẹ torí ẹ̀ gbẹ́bọ, òun náà jẹ́ Ọlọ́run gbé. Ẹnikẹ́ni tó bá mọ̀ nípa ẹbọ náà, ẹni náà kò ṣọlẹ̀ adágbére fáyé.
jọ̀gá mo jọ̀gá mo jàgbá mo dábò kú ẹnu mi kíkà jẹ́. Kí n kú kí n fàyè lẹ̀ kó sàn délé ìlọ. Ó sọ̀rọ̀ báyìí ọkọ mi jù. Máa bá tèmi lọ. Máa bá tèmi lọ. Gbogbo la ti gbọ́ ọmọ Musin, a ti gbọ́ ọmọ tí ò Musin, a ti gbọ́ ọmọ Somolu, but this one na ọmọ Ìgbónú. Àwọn tẹ́ ẹ máa expect ẹ máa rí tó bá ṣe ọmọ Ìgbónú bóyá few of them. Ẹ jẹ́ kó ká dàpọ̀ few of them ká máa irú èmi báyìí sí ẹ̀mọ̀ pé ọdún wà mí ṣe Ìgbónú. Irú Fẹ́mi Adébáyọ̀ kò ní ṣe Ìgbónú. Irú kí lórúkọ bàbá Laji Pasuma. Austin Manuel kò ṣe Ìgbónú. But àwọn yòókù tó lórúkọ Ìlọrin ọmọ mo gbé yìí. Bíi Koko Zaria Ṣọ́bà Ìgbónú, bíi Pasuma ọ̀gá ńlá Ìgbónú gidigidi. Mo kàn dákọ̀ àwọn tó jẹ́ pé ẹ lè tètè máa tó pọ̀ mẹ́tọ́ jẹ́ Ìgbónú pọ̀ bàjẹ́ gan. Ọlájídé ó yá gbéra ńlẹ̀ kò dìde torí bá a bá pèrè akọni àfidà lálẹ́ gàrà ebi wọn lọmọ lóhùn apẹ̀rán ọmọ aláró agogo. Ọlájídé mi ló mọ̀ pé ìwọ lórí láyà ó gbá mi àwítán ọlọ́mọ Ìgbónú ni ẹ gbogbo àwọn Ìgbónú tèmi mọ̀ olóríire ni wọ́n lu jìbìtì kan tó dèèyàn báyìí lọ́nà wọn ṣe straight àwítán oní ọmọ àlè Ìgbónú tó tọ́ ẹ̀ òsì. ẹ jẹ́ padà gbogbo nǹkan ni mo gbà láyé yìí mi ò gbà kí ẹnìkankan kó pè mí ní ọmọ àlè Ìgbónú ọmọ olómọ àpẹ̀rán ọmọ olóra gógó nídìílé bàbá. ẹbí wọn lọmọ olómọ àpẹ̀rán ọmọ ìlara gógó àjìlú nílé bàbá tó bí ọlọ́mọ. mo bá wá jágùtàn bọ́ lọ́jọ́ lọ́sàn-án lọ́mù mo ní ẹ lọ rè é wá orí bàbá tiwa kì í ṣẹgbẹ́ gbẹ́rùn. ọmọ onírèsè nígbàjà nídìílé ìyá mi. ọmọ bàrà gbákígbá torí gbákígbá ní kẹ́kẹ́ sọ lóko ìrèsé ni ó ní gbàjà nílé mọ̀mọ́ rẹ̀. My vein and my flesh is Ìgbónú 100%. I have Ìgbónú blood running in my vein. So nobody can call me bastard. Mo gbogbo máàpù àwọn tó ń pera wọn ní Ìgbónú ní ìrí ẹ̀. Mo wo orúkọ ẹ̀ látòkèdélẹ̀ mi mọ́ Ọlájídé tiẹ̀ mọ́ torí mo bá àwọn Ìgbónú jẹ mo bá ọmọ èèyàn gidi níwọ̀n. Ṣé tí n bá tẹ̀bẹ̀ lórí àwọn tó máa ń múnú wa dùn táwọn ònú tẹlifíṣàn àwọn onítẹ́tà mélòó la fẹ́ kà? Ṣé bẹ́ẹ̀ ẹ̀ ní Yínká Quadri wà ibi ẹ̀ ní àwọn Afọláyàn wà ibi ẹ̀ ní Tóyìn Afọláyàn Ọlọ́run Àdìjẹ wà ara wọn ni ṣáájẹ́ madam ṣáájẹ́ Fáṣọ Balógun ara àwọn tó múnú wa dùn ní dátà Ìgbónú ni wọ́n á tún wá fìyẹn tì ká lọ bí àwọn tó ń kọrin ó mọ̀ gánlá ó mọ̀ Pasuma àwọn tá a mọ̀ ní Ìgbónú nìyẹn ó ti gbọ́ Koko Zaria àti Zaria ló ti bẹ̀rẹ̀ nílẹ̀ Haúsá ibẹ̀ ló ti bẹ̀rẹ̀ oríire ẹ̀ wá olókodéko yìí kò lù jìbìtì ó dẹ̀ yìí ń dá fún up till now. Ajákajá tó bá wọlé tó ẹkùn èmi Ọlájídé ọmọ olómù ọmọ Ìgbónú ọmọ sí ẹ̀jẹ̀ wọn ni. ẹ jẹ́ kí n dé kí n kan yé I was once your boy but now I am a dog. ọ̀hún ni èdè tí ìjàgbàdo. yémi wọ́n ṣe dáadáa o yémi tó ti bá mi wọ́n ṣe dáadáa o wọ́n ṣe mi ò dùn mí gidi gan tó ń yẹ kó jẹ́ yẹn nú ẹ má sọ̀rọ̀ ẹ kò sọ ojú abẹ níkò wọ́n ṣe ojú abẹ níkò wọ́n kí má ṣe o kí má ṣe o kí má ṣe o kí rí ìtumọ̀ má ṣe ẹ wọ́n sọ fún ọmọdé mo lọ́ọ̀bù rẹ̀ o lọ́ọ̀bù mi I love her and she love me also wọ́n kí má fi ọmọ lówó kí má fi ọmọ lówó kí rí ìdí kí má fi ọmọ lówó kébi tó ń tẹ ọmọ lówó káàfẹ́ ra ẹni ṣebí ọwọ́ lónìyàn fi wọ́wọ́ kọ́ káàfi jọ máa wẹ̀wọ̀ papọ̀ kí má fi ọmọ lówó kí má fi ọmọ lówó wọ́n sọ̀rọ̀ wọ́n múdo síbẹ̀ òun rẹ̀ yẹn ikú dọ̀jọ́ ikú dọ̀ṣù ojú mi o mímọ̀ ọ̀run má ṣe o ọmọdé rè ọmọ rè kò fẹ́ràn ọmọ
mo fẹ́ràn ẹ gidi gan, the love of my life. Kí máa ṣe ooo. Nǹkan tá a sì lè ṣe kú o. Nítorí ṣẹlẹ̀ ni pé ṣé ń gbọ̀rọ̀ rí báyìí tó òfin làwọn àgbà ni. Yé mi iṣẹ́ mọ́tò fọ èmi like kí máa lọ ọ̀dọ̀ àwọn àgbàlagbà kí máa sọ̀fọ̀ ọ̀nà àwọn àgbà. Wo Ìjẹ̀bú èdè rẹ̀ yìí máa sọ Yorùbá díẹ̀díẹ̀ bàbá jọ ń sọ̀rọ̀. Ohun tí mò ń tra àti sọ ni pé iṣẹ́ mọ́tò fọ èdè mi rà èmi like kí máa lọ sọ́dọ̀ àwọn àgbàlagbà èmi like kí máa lọ ọ̀dọ̀ àwọn àgbà bá ń tọ́jú bọ̀ ní èmi ṣe àwọn yé mi fi tọ́jú mi ní kékeré. Èmi láìkí rẹ̀ èmi máa wọn àgbà owó mọ̀ ọ́ lọ. Ìyá sáré lọ. Táyọ̀ dákun ọkọ mi lọ́dà kúkú fẹ́ sáré débi kan lọ́tọ́rí ọlọ́dà kúkú bá mójú tó sọ̀ jọ́ ò dákun o mọ́kànlú sọ́dọ̀ rẹ nìkan ò fi kàn lè jẹ́ yá àgbàlá yìí. Ẹ bá fẹ́ máa. Ọjà lọ́kọ̀ mi. Ìyàwó ẹ̀ pẹ̀ fún wa nǹkan yóò ní bàjẹ́ o ẹ mọ̀ ọ́n ṣe o porogodo ayé ò ní lù fún ijó o ẹ dákun ẹ gbà mí ọmọ mi ló ní wàhálà kékeré kan ló jẹ mú wádọ̀ yín ṣàlàyé yín fún ẹ. Mo sọ fún ẹrẹ mú àwọn àgbàlagbà ẹrẹ mú àwọn tó ń tọ́ àwọn àgbàlagbà. Ìjẹ̀bú ìfẹ́ tí mo sún mi lọ́rọ̀ rẹ ni bó ṣe wá da gbogbo ẹ̀rú yìí àdìkọ́ sọ èdè tá a gbọ́ ìyá wa ẹ dákun wa ó ní wàhálà kan a sì ti dàníyàn gbogbo ẹ̀ sínú owó yìí ẹ jọ kẹ́ ẹ bá wa wò. Ẹ dé mi rìn fi sọ sínú owó yẹn dé mi. Kódà nígbà tí ní ẹ ti sọ̀rọ̀ síbẹ̀ àbùṣe ti bùṣe. Arékété báyìí lórúkọ tí wọ́n ń pe ẹ̀yin ìyá ayé orísìkìtì mọ́lẹ̀ bẹ́ẹ̀ lórúkọ tá a pè wo èṣù ọ̀dàrà àfẹ́yé payé bẹ́ẹ̀ lórúkọ tí wọ́n ń pè wo òkété. Ìyá wa ẹ wo ọ̀rọ̀ pọ̀ ń bẹ o bí nǹkan ò bá sí sẹ́sẹ̀ ẹ̀sẹ̀ ìdédé ẹsẹ̀ ẹ̀yin náà o.
jẹ́ kí n rí ọ̀gá. Mẹ́kò, kí ni nǹkan tó fẹ́ gan-an? Kí ló fẹ́ sọ fún ọ tó lè sọ? Mo ní bísínẹ́sì fún ọ̀gá ni. Ṣé ẹ rí nǹkan tí mo fẹ́ rí ọ̀gá fún? Ọ̀rọ̀ àárín mi pẹ̀lú wọn ni. Àwọn nǹkan míì wà tó yẹ pé téèyàn bá sọ fún àwọn ọ̀gá yẹn, wọ́n gbowó kalẹ̀ láti máa rówó gidi ń bẹ̀. Tọ́jú bísínẹ́sì. Tẹ́yìn gan rówó gidi bẹ̀ tínú yóò dùn. A máa rí owó gidi. Àjẹkẹ́ àjọ wà nù fíìmù nù. Ṣé ọ̀gá gbowó lẹ́ǹtì á? Ṣé mo parọ́ fún yín rí? Àjẹpọ̀ ọ̀sọ̀ pé àjọ wà ń bẹ̀ nù àjọ sí ilé. Ẹ wà ń bẹ̀ ẹlẹ́jẹ̀ ń tọ́pọ̀ ń bẹ̀. Ẹ dá wa lọ́nà láàkó. Mẹ́kò tí mo máa ti mọ́tò rè. Ọjọ́ ẹ̀ ń sọ fún mi, èmi gá ti ní lọ́kàn tẹ́lẹ̀ torí pé oorun tí mo sùn bíi mo ti sùn lẹ́nu sáà ńlá pé ipò wo mo tún bá ọ̀gá mi yìí pé mo tó rí pé ẹ tún wà lórí òkè máa ní. Ó ní kí n ṣe jẹ mo kàn rí ọkùnrin Mẹ́kò ìtọ́wọlé wa ni mo kàn ní sí ní tíjọ sọ̀rọ̀ mo ti sọ fún mi pé ọkàn mi sọ pé bíńsẹ̀tì kan bẹ̀ lájọ sí ọba níbẹ̀ ni mo ti jíṣẹ́ mi ní èmi Joseph fúnra mi. Tí mi ò bá sọ fún wọn wípé mo ní business fún yín wọn à ní jẹ́ kí n rí yín ṣùgbọ́n èrè ọkàn ń dẹ èmi láàmú gbogbo nǹkan tí wọ́n ní ká máa ṣe ìlàyà mi ń já tọ́rọ̀ bá jọ mọ́ 20,000 wọ́n á ní kí n fi kọ 40,000 àwọn ọgbàdá kan èmi ò fi dá kan ṣiṣẹ́ mo á wò pé ká mọ̀ wulẹ̀ ṣe kinní yìí ní alápapín mọ́ kí n mọ̀ rí yín direct fúnra ara mi ọkàn mi ò lè balẹ̀ lórí iṣẹ́ tí mò ń ṣe. Ẹ̀gbọ́n Gaba ó túmọ̀ sí pé nǹkan tí ọ̀gbẹ́ni sọ ẹ̀ ti máa gbọ́ yín dáadáa tí ẹ bá fẹ́ bá wa ṣiṣẹ́ 10,000 lára mọ́tò nílé yìí Ẹ̀gbọ́n Gaba máa sọ pé kẹ́ sọ́ọ́ di 100,000 and again ṣáwọn nọ́mbà yín kọ́ ni àbẹ́yìn lẹ́ ń kọ́ fúnra yín. ọ̀dà ẹ sí ọ̀gá ṣe rí ibi téèyàn bá ṣe fẹ́ wọlé sí téèyàn fẹ́ máa jẹun níbẹ̀. Ẹ kó rí ibú lọ jẹ́ béèrè lọ́gàá béèrè lọ́rẹ́ lọ́dà sẹ́yìn náà kọ́ ni èbó ni èèyàn sọ bẹ́ẹ̀ plọ́gì èèmọ̀ náà sí. Ṣùgbọ́n nǹkan tí wọ́n bá ní. Wọ́n lọ kọ́ dà ló kọ́ fún dáǹsọ náà nù. Ó bọ̀ lọ wá kó dà sí. Olóòbùkún mo lọ kó dà sí nísìn. Ẹ̀gbọ́n Gaba àìsíwájú ẹlẹ́ẹ̀dẹ́pẹ́ ẹ̀dẹ́ o ẹ̀yin àgbàlagbà náà lè máa ń pòwe yìí o. Ta ló wá kówó fún? Mo sọ fún yín wọ́n ló ti ya wèrè rí ẹ̀ mọ́ ni. Ṣé màá pò tí ń di gbogbo gbà yín kó yẹ pé ẹ máa gbá wa ẹ máa fi nǹkan lé nǹkan nínú ilé yìí ṣé màá pé panẹ́bìtà náà bóun náà ṣe wá last time náà nìyẹn. Bí mo sọ̀rọ̀ ti panẹ́bìtà náà fún yín pé ní wèrè ìyá rẹ̀ àbí bóun ni wèrè ìyá ò sí ní ìran ọmọ. Ó rò pé ọmọ tí ń dọ̀ láàmú wọ́n rárá àdá ò sí olùsí ṣé mẹkáníìkì náà lélẹ̀ tí wọ́n bọ́ sọ́rọ̀ ẹ̀wù káàkiri kọ́tà so ẹni tó yọ ọmọ sí wíbarò tó lóun ṣe mọ́tò. Ó rò pé ó lè dàrí warú ni wo bó ṣe wà yìí èmi ẹ̀ṣẹ̀ aláàtà ṣe tí ọba mọ̀ kó di ó lọ yí ọ wo kékeré báyìí lọ wà bàbá rẹ̀ gẹ́lẹ́ mi bá ṣe rí bó bàtọ́ máa ń fẹ́lẹ̀ sùkú tó máa ń gbẹ̀yìn gànà sẹ́mi kọ́ mọ́ bàbá rẹ̀. Ẹ̀gbọ́n Gaba ìtàn mi lè máa ń sọ níwájú ará ìta yìí. Ó lè mọ̀ ní pẹ́kẹ́tẹ́ pa àjìnà síra wa lọ́wọ́ rò pé ó rò pé lè ráàrin wa dàrú èmi ò gbé mọ́tò tèmi ṣe fún mọ́ o kò bá ti mọ́tò mọ́. Ṣé màá pò tí ń di gbogbo gbà yín ṣé màá last time náà ó di ẹ̀kẹta yín náà tẹ́ni pé oúnjẹ tán nulẹ̀ lẹ́yìn oṣù kan tara oúnjẹ sí nílé yìí ó túmọ̀ sí pé ẹ̀ńkó oúnjẹ yẹn lọ́ta ẹ̀ńkó lọ́lé fáwọn èèyàn yín nílé ni. dọ̀tí gbọ́n tí wọ́n náà sọ ní ìsìn ṣé lọ́ọ́ máa tá ń jẹ ni ṣé wọn àsọdọ̀ rẹ dìbò díjà tí màá lọ́ọ́ máa kiri oúnjẹ káàkiri. Well mo ti mọ nǹkan tí màá ṣe sọ̀rọ̀ yìí because ẹ ti ń fún mi ní problem nílé yìí. Ẹ fún mi nọ́mbà wọn. Kò ní fóònù gidi gan náà kò ní fóònù gidi. Ẹ pè nọ́mbà yín fún mi. Mo mọ̀ máa fún ọ tó bá ti lọ tán. Máa fún ọ. Ẹ̀yin lè máa lọ tí. Ẹ fún wọn o. Kó sì lọ. Ẹ fún wọn o. Ó sì lọ bọ́ kọ̀rọ̀ ni máa wọ̀ sí mẹkáníìkì náà lélẹ̀ sẹ́yìn yẹn wo ṣòkòtò bó ṣe lọ́ máa ń dì wo ṣòkòtò bó ṣe lọ́ máa ń dì ṣé ó rò pé lè láàrin wa dàrú ni ní bá bẹ́ẹ̀ ó lọ ẹ̀sọ́ òní fún mi ní náà ló bukú sí mẹkáníìkì lélẹ̀ adóyọ máa ṣe wíbàrò ló ń ṣe mọ́tò. Ẹ̀gbọ́n ẹ̀yin ni ẹ fún mi ní problem. tó láìsí ó ṣe yẹ o. Kí ni mo ṣe? ó disappoint me of course. Yes. Oh, promise me the other time kó wá máa kí mi sílé. Mi rí ẹ. So, ìtẹ́ mo promise wọn kẹ́ ń lé mi ò wá ni mo ṣe ṣe ń sìn. Lọ́dà má bẹ̀nu. Mo trust ẹ. Sorry, I'm sorry. Ó yá lẹ́nu ẹ̀ gan. That reminds me. Bọ́bọ́ tó introduce mi. Kí ló porúkọ ẹ̀ náà? Demola. Yes, Demola. Kò máa jẹ́ kí n gbádùn. In fact, ó ti dé pick mi báyìí. Kí ló sọ pé ó ṣẹlẹ̀? This guy ó lè pè mí 10 times before the day breaks. Ìtorí pé Demola ń pè ẹ́ 10 times in a day, òun ló ṣe sọ pé kò jẹ́ kó gbádùn.
tó bá máa tiẹ̀ ṣe pé ó máa ń pè mí lásán ìbá máa tiẹ̀ dà ó mọ tó ń bá mi sọ ni. kí ló sọ. ó lóun fẹ́ fẹ́ yàwó. irọ́ ni o. ṣáà ṣọ́ ara ẹ̀ torí ọmọ kọ́ àwọn ọkùnrin tó máa ti rí obìnrin tó máa rí jẹ peck and go làwọn ọkùnrin tó wà ń tàn sìn àti pé Démọ́lá tèmi mọ̀ kò kí n fẹ́ yóò bí tiẹ̀ àwọn tí ò bá ṣe wájú kó sẹ́yìn Démọ́lá mà kí n ṣe wọ́n dẹ́ṣọ́ ara ẹ̀. peck and go eléyìí ó jẹ́ peck and go lọ is peck to stay. I tell you ó ní tí n bá lè sọ fóun pé yes lásán pé to the altar. altar kẹ̀ mo máa ń kìlọ̀ fún ẹ ó jẹ́ rọra kò máa ní dáa this age kó lọ sílé ọkọ tán kó tún máa padà àbọ̀ rẹ̀ kọ́ rẹ̀ wá fún ẹ ló kò fi tọ́jú ara rẹ̀ kò fi tọ́jú bébì Démọ́lá èmi ò mọ nǹkan tó ń ṣe but. ọ̀rẹ́ ò jẹ́rìí mi èmi kò kí ṣe liability mẹ́rin ó gbọ́ so kí ló ń ṣẹlẹ̀ báyìí. Démọ́lá kí ló ń ṣẹlẹ̀ báyìí fi ti Démọ́lá sílẹ̀ mọ́ pàdé. Démọ́lá báwo ni mo okay wọ́n kọ́. Démọ́lá mo sọ pé mo fẹ́ rí ẹ látọjọ́jọ́ yìí ó tiẹ̀ fún mi space láti lè bá ẹ sọ̀rọ̀. ṣó mọ nǹkan Ronke it's not that pé bóyá mi ò ráyè fún ẹ but iṣẹ́ kò fàyílẹ̀ fún mi rárá for a seconds and again mi ò mọ nǹkan tó fẹ́ sọ bó ṣe important. Démọ́lá wáyé tó ń ṣe báyìí ṣé bó sọ pé kọkùnrin rédíò kóbìnrin pa ṣebí kẹjọ ṣá máa ti lọ náà ni. Démọ́lá let me tell you the truth I'm in love with you. ọ̀rẹ́ kan máa ń fọ́ ní ìsinmi ṣá for the first time in my life tóbìnrin kọ́kọ́ máa sọ fún mi pé òun love mi lélẹ́yìí sórí ó dàgbà máa ríra later because ọ̀rọ̀ tó bá gba àárọ̀ èèyàn ń sọ lálẹ́ you understand a máa ríra later. Démọ́lá wá ṣé kí n fọ́ láago mi náà. kí ló ṣẹlẹ̀ tẹ́ fi ń pè mí ní péjayà bẹ́yìn tí sàmọ́ kí n máa bọ̀. ṣé kò yẹ kí n pè é ní péjayà ni sọ fún mi ná kò yẹ kí n pè é ní péjayà the last time tèmi àti ẹsẹ̀ ọ̀pọ̀ tó di pé mo wálé kí ló sọ fún mi lórí fóònù ó ní this time mo tẹ bá ti wálé o wedding mi lè máa wá ṣe ẹjọ́ ṣé mo mọ kọ́ yín débi tá a máa ṣe wedding o. àǹtí mi ọ̀rọ̀ àwọn ọkùnrin ò máa ṣe é gbé sáyà tó gbé léyìí mo dẹ̀ promise yín pé very soon máa introduce ọkọ mi sí yín. orí tí mò ń wẹ̀ mo wo ibi tí a máa jẹ lára ẹ̀ very soon máa mọ́kọ wálé very soon máa tó mọ́kọ wálé how soon my dear orí tó kọ fún mi ní last year náà lélẹ̀ even ní ọ̀pá ìyá the same orí tó tún kọ náà ni ó sì tún wà lórí pé very soon máa tó mọ́kọ wálé àánú ẹ ṣe mí apẹ́ kó tó yí ẹ̀ ṣé nígbà tí nǹkan tẹ́ ń tà bá tán kí ẹ sọ̀rọ̀ ayé dàpẹ̀rẹ̀ àjàṣẹ́ tẹ́ ẹ̀rọ ọkọ̀ fẹ́ mọ́ ìgbà yẹn lè máa mú ilé babaláwo lọ lè máa lọ ilé aláàfà lè máa lọ ilé pásítọ̀ pé mò ń wọ́kọ̀ o nígbà tó jẹ́ pé táàmù tó yẹ kẹ́ ẹ lọ́kọ̀ gangan òṣì lẹ́ ń ṣe ẹ̀rọ ọkọ̀ fẹ́ ń gbà náà ẹ ṣe ní máa wọ́kọ̀ kiri lọ́sàn-án gan nígbà táwọn tó dẹ̀ ń lóyún náà bá lóyún tẹ́ bá di apẹ̀rẹ̀ àjàṣẹ́ wọ́n wá mú àwọn kéékèèké tó ṣẹ̀ bẹ̀rẹ̀ láì fún àwọn ọmọ ẹlẹ́jẹ̀ tútù wọ́n máa tẹ̀lé wọn kiri ìgbà ilẹ̀ tó máa wá mọ̀ lọ́rùn àbí. Ọlọ́run mi jẹ́ kí gbogbo nǹkan tẹ́ sọ ìṣẹ̀lẹ̀ sí mi máa introduce ọkọ mi sí yín very soon. jẹ́ kó máa kọ ọdí sí mo ní tẹ́ ń kọ yìí náà ni ó dẹ̀ ti mọ́ wọn lára èmi kì í sọ fún yín pé next week ni mò ń padà síbi tí mo ti wá màá ṣáà lọ bá ọkọ àtàwọn ọmọ mi. ọjọ́ wo ni next week. ẹ jọ kí ni ti ní pẹ̀lú ìjọ tí mo lọ náà. kí ni mọ́jọ́ ti máa mọ́kọ mi wá ni. ìyẹn ò mà ní ìdíkẹ́ mu wá mọ́ ṣèbí tí wọ́n tún padà wá ní next year ìtúnkọ́ dé sí mo ní tẹ́ ẹ̀kọ́ níyà yìí àánú ẹ̀ dẹ̀ ṣe mí bẹ́ẹ̀ mo lè jẹ́ àǹtí ẹ̀ èmi náà ni mo kù fún ẹ ní ìyá ó ní mo ṣe ń para kọ orin tí mò ń kọ yìí ṣé ó dìgbà tí àwọn tí mo bí tán ti dàgbà tó ẹ lọ́rùn tó bá kọ́ iv wá páwọn fẹ́ ṣe wedding ṣé bí àdé máa jó pàdé nǹkó káàkiri wá máa invitation kípa ọmọ àǹtí ẹ̀ fẹ́ ṣe wedding ìwọ ṣe máa jókòó ní pé àwọn wọkọ̀ kiri àbí bẹ́ẹ̀ kọ́ tó bá lẹ́nu mi rùn èmi náà dákẹ́ màmá wù ẹ̀rùn ṣé bá dé máa fi invitation àwọn ọmọ mi gbà máa fẹ́ ṣe wedding àbí. godo bí odó ogun òwì wítọ̀run bọ àjọ adébáfálára àgbà ẹ̀dẹ́yìn tí wọ́n ti gbé pin ẹ̀ lọ láéláé rí. godo bí odó ogun òwì wítọ̀run bọ àjọ adébáfálára àgbà ẹ̀dẹ́yìn tí wọ́n ti yànbọ líle fún. ẹ̀bọ wọn ní kó rú ẹ̀bọ wọn ní kó wá ṣe ǹjẹ́ torí mi bá lè lọ́rùn òdìdẹ̀ ifá wá dẹrí mi fún mi òdìdẹ̀.
àwé tọ́lá ṣe òdodo dé ká sọ o n ò lè pe àfìní adúbí àràn fún ọ ọ̀rọ̀ ọkọ rẹ tó bá wáyé ọkọ̀ tó ti lọ ló ń juwọ́ sí o padà ń bẹ̀. ọmọfá ó dàbí pé ọ̀rọ̀ náà ò yé yín ṣé ẹ rí gbogbo nǹkan tí mò ń fẹ́ kó wà lára ọkùnrin ló wà lára ọkọ ọ̀rẹ́ mi Démọ́lá tí mò ń sọ yìí èmi gangan dẹ̀ ni mo introduce wọn síra wọn eré lèmi ti ẹ̀pọ̀rọ̀ náà ṣùgbọ́n sí ó ti wá di pé ìfẹ́ yẹn ti wá pọ̀ jù ọlọ́mọ yẹn kó dàbí pé èèyàn wá fi ọwọ́ rẹ̀ gbóúnjẹ oúnjẹ alẹ́ fún ló ń gbòjẹ mi ò lè fi Démọ́lá sílẹ̀ àfi kó fẹ́ mi. etí fàárẹ̀ wí ni mò ń sọ fún ọ ìjọ ń gbọ́ ọpẹ́ òṣèlú oníkìní ọ̀pọ̀fá níta bá sì dàfá sí ni fá máa sọ wọn lájà tá a wí lọ́rọ̀ tí ò gbọ́ àgbò mọ̀mọ́ tá a wí lọ́rọ̀ tí ò fẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ èèyàn tá a wí lọ́rọ̀ tí ò gbà ẹjẹ́ àjọ ẹ̀ bó bá ti lè ṣe kọ́ máa ṣe o kùtùkùtù òwúrọ̀ ni ó fọwọ́ àjárè bomi ẹnu ntí fá bá wí ní láàṣọ. kò wá sí nǹkan kan tá a lè ṣe sí. táyé bá ti dá oníṣòwò sí. Ọmọ àga báyìí ṣé gbogbo Dímọ́lá yìí tó kù ní wọ́n sí ìbà ilé ìlú báyìí kí n ṣe dúró díẹ̀ náà ìsọ kú dènà Dímọ́lá báwo ni kí ló ṣẹlẹ̀ o. Dímọ́lá wáyé tó ń ṣe báyìí nípa nǹkan tí mò ń bẹ̀ sọ yẹn náà ni Dímọ́lá I love you jọ náà. Rónkẹ́ pẹ̀lú gbogbo wàhálà àtàjọ fà last time tí mo sọ pé kó má lè mi mọ́ o tún wá dúró síbí èmi ló tún wá ń ṣọ́ kiri kí ni dé wọ́n rán apọ̀ ni wá ṣé tiẹ̀ kí n ṣe tèmi o torí mi ò fẹ́ kẹ́nìkan fi ìgbésí ayé tẹ̀ kó tó fi ní mi lára bí mo ṣe wà nǹkan tí mò ń gbé tó wà lọ́pọ̀lọ́ mi ojú kẹ́nìkan tó máa kó ṣòro tiẹ̀ bá mi lọ kí ni dé gan fi mí kalẹ̀. ó dà pé o lọ́ọ̀bì kan ló wá sọ fún ẹ wípé kó o wá ọkùnrin kan tó máa lò wá o tí wàá bí pé mi ló lè lò má tanra ẹ̀ Ọlọ́run o ti fail gan o fail gidigidi o fail gidigidi mi ò ṣe ọkùnrin tó lè lò mi ò ṣara àwọn tó lè lò wá ọkùnrin tó lè lò síwájú kí n ṣe tèmi kí n kó ṣe tiẹ̀ ó gbọ́ mi sìn fi mí kalẹ̀ o. ọ̀rẹ́ ti wáyé mi ń sìn ó dà pé ibi tèmi fojú sí àbí ọ̀nà òsín bẹ̀rẹ̀ rárá àbí má wọ̀rí iná ilé lọmọ ewúrẹ́ máa yá gbẹ̀yìn àyàfi tó bá kí n ṣèmi Adérónkẹ́ nìkan ló kù wàá rí. kò lọ́lọ́kọ̀ jọ. ìyàwó ẹ ṣàkó palẹ̀ mọ́. Yes, ma. Wá. Ṣé torí pé ẹ fẹ́ ṣe ìyàwó lè ṣe wá kò kìkì orí báyìí? Sista, ṣé kò tó bẹ́ẹ̀ ni? Sáré sọ́ọ̀tún sáré sósì ẹ wò kó easy. Mi náà sọ fún un. Mo rí pé sọ fún ló yẹ kẹ́yìn máa tóbi tọ́lẹ̀ yín gbẹ. Ṣé bóyá kẹ́jọ́ máa sáré káàkiri ni? Ajọ́ sá ni àbí? Ìwọ ló mọ̀. Ó hàn lára ẹ̀. Ẹ wò sista, ẹ wò ká má fi ọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀. Kí lè rán yín létí bí mo ṣe wálé ni o. Ṣé rí ọjọ́ wedding mi? Mo fẹ́ kẹ́ bá mi kó àwọn ọ̀rẹ́ yín ní UK. Àwọn ọ̀rẹ́ yín ní US, àwọn tí ìjìnlẹ̀ gangan kó wá bá mi paint wedding mi ní red. Ẹ wò sister, ẹ má disappoint mi o. Mi ní disappoint ẹ. Tọ́lá ṣe. Kí ló ní tó ṣe fọwọ́ bẹ̀rù? Ṣé mo ti ní ìsọ rẹ̀? Ẹ má bínú. Mo ti gbàgbé tòótọ́ má bínú. My dear, má bínú. Next week ni mo padà lọ bọ́kọ mi. In fact, mo ṣe ń dúró ìgàn, ó ti ń complain pé mo ti pẹ́ jù. But mi ní disappointed. Nǹkan tó yẹ kí n ṣe tí n bá wà ń bẹ gangan màá ṣe kí n tó lọ. Ó dùn mí o ṣé pé èyí lè wá sí wedding mi. ṣé báwa ṣáà wà lé. wọ́n á replace sister. ṣé ohun tó máa ṣe ni sister máa ṣe. bí owó fún mi ò téèyàn. Nǹkan tá a máa bára wa ṣe pọ̀ ṣé ní jẹ́ ọkọ mẹ́ báyìí tí ṣe máa ga gèrè ilé mi àtàwọn ọ̀rẹ́ mi. ìdè kó bá mú jẹ́ fún wa lórí dáínì jàre. nǹkan tí wọ́n lè ṣe àwa ṣe. bẹ́ẹ̀ àti máa ní ìdíkiri kó nìkan kọ́ lẹ̀ mọ̀ ẹ pẹ̀lẹ́ ẹ̀yin náà máa wá pàṣẹ kan ọjọ́ ṣáà ń lọ. tún bẹ́ẹ̀. orúkọ wo ni kí n kọ síbẹ̀. Fọlákẹ́ Ọlátúnjí. ṣebí àdìkà ló máa dàbí dámẹ́lá. bẹ́ẹ̀ni mà.
Tọ́lá ṣe Adédèjì. Ẹ jẹ́ ta ló ń jẹ́ bẹ́ẹ̀. Ẹ ṣe dúró dásìkò tí ń tẹ́yìn náà bá mọ́kàn wálé kí wá gba double check. Wow! Sorry. It's not for you. It's for me. Ẹ ṣe super. Mo ti wà lẹ́nu dormitory ẹ̀ náà. Mo wà lẹ́ntrance. Okay. Jọ má pẹ́ because mi ò ní time mo kàn ní kí n kàn sáré yọjú sí ẹni because mo ní láti respect invitation yẹn. Ìyàwó ṣe. Why now? Ó ti dá mi dúró pẹ́ tí mo ti máa bí. Alpha, ó ní kò fẹ́ rí mi, tí o mọ̀ nǹkan mi ò lè tán ẹ́, mi ò ní time rárá bó ti wulẹ̀ kó mọ̀. Mo kàn máa ń honour invitation ni, olójẹ́ kí n wá, if not ó yẹ kí n wá, Ọlọ́run. Kí ló fẹ́ rí mi fún, kí ló ṣẹlẹ̀? Èyí Dímọ́lá, nípa nǹkan tí mo sọ fún yín gbà yẹn náà ní Dímọ́lá. Sorry, there's nothing bad in it. Feelings lè wá látọ̀dọ̀ obìnrin sọ́kùnrin. Dímọ́lá, try to understand now. Listen. Mo ti sọ fún ẹ last time. Kí ni tó ṣe ń gbọ́rọ̀? Mi ò ráyè gbogbo ilé. Mo ti lẹ́ni tí mò ń fẹ́. Mi ò tún lè máa lé ẹ kiri mọ́. Gbàgbé pò ń lé Démọ́lá kan kiri. Máa lé tiẹ̀ lọ síwájú. And if anything tó bá ń rìn ẹ̀, ṣeré lọ sí mi kì í ṣe onírànú obìnrin. Mo kàn love ẹni jọ now. Listen to me. Láti ìṣẹ́jú tí mo ti ń sọ̀rọ̀ ẹ lọ. Tó bá pàdé mi lọ́nà ò gbọ́dọ̀ kí mi. Tó bá kí mi èṣù ni o. Tó bá kí mi ìjàngbọ̀n ni o. Tó bá kí mi wàhálà ni o. Tó bá kí mi gan ó lè dogun o. Ó gbọ́ mi sìn. Jọ náà Démọ́lá jọ. Mo fi mí kalẹ̀ jàre òun gbọ́rọ̀ ní kọ́kọ́ mi bá sọ̀rọ̀. Kí ló ṣe ẹ̀dá rẹ̀ class ẹ̀ ń jọ mẹ́ta yìí? Mo face àwọn challenges kan ni. Challenges? No wonder. Dúpẹ́ ò parọ́ mọ́ ẹnìyẹn. Dúpẹ́ ló wá fẹjú ẹ̀sùn mi, ó dẹ̀ ní kí n bẹ́ ẹ̀sùn tọ̀rọ̀. Tí ẹ̀ gbọ́ ná, ta ni Démọ́lá tó ń lé káàkiri tó ló fẹ́fẹ́? Démọ́lá. Ṣé torí ọ̀rọ̀ Démọ́lá ni Dúpẹ́ ṣe wá fẹjọ́ mi sùn ni? Ìyẹn ò tó torí. Ṣé ìyẹn ò tó torí? Irú nǹkan kí ló ń ṣe é náà? Ṣé o fẹ́ sọ fún mi pé ò dáa tó báyìí tọkùnrin lè wá bá ẹ fúnra ara ẹ̀? Tá a dẹ̀ sọ fún ẹ pé ò ń lọ́ọ̀fẹ́ ni. Irú lọ́ọ̀fù ló wà lẹ́nu ẹ tó fẹ́ máa fi rẹ̀ bí ọkùnrin káàkiri. Ó mọ̀ pé nǹkan ìtìjú ni kóbìnrin máa fi rẹ̀ bí ọkùnrin káàkiri. At what age? Ẹni tó dẹ̀ ń tẹ̀ ní káàkiri yìí ó lóun lọ́ọ̀fẹ́. Ìwọ náà dẹ̀ filẹ̀ wá olùwà abẹ́ ọlọ́run náà dẹ̀ tiẹ̀ tó máa lọ́ọ̀fẹ́ dọ́kàn. Ọlọ́run á dẹ̀ ti sí ẹ. Akílódé àwọn fẹ́ máa dójú tàwọn obìnrin ni. Ìwọ tó ń kàwé lọ́wọ́ tó yẹ kó concentrate lórí study ẹ̀. Tí nǹkan kan bá ṣe bẹ́ẹ̀ yẹn pẹ̀lú bó ṣe ń tẹ́tẹ̀ káàkiri pé tí ò bá fi lè fẹ́ tí ò bá fi lè ṣe léyìí nǹkan kan máa ṣe ó mọ̀ kí wọ́n ni wọ́n máa mú ìwọ ni wọ́n á hold responsible fún náà ẹni tó dẹ̀ máa kú tòmí dọ̀la ọlọ́mọ yẹ ká bàjá owó ìwọ ni mo yá ẹ o bẹ́tà kó bá rẹ sọ̀rọ̀ kó dẹ̀ concentrate lórí ìwé ẹ̀. Tí nǹkan kan bá ṣe bòbó yìí èmi náà máa mú bó tó bá ní ká wò náà kí ló tẹ̀mí náà tí mi lè bára mi sọ̀rọ̀ ṣé mi ò dá tó lọ́mọbìnrin ni ó máa bẹ́tà o kí n fi Démọ́lá sílẹ̀ kó máa bá tiẹ̀ lọ. Tọ́lá ṣe bàbá wa ní gbogbo nǹkan. Ọwọ́ òkè. Bọ́ ṣé wọn kó ga fún ẹ ṣá? Ó ga fún ẹ o. Ó kàn sọ̀rọ̀ ẹ̀ di alẹ́ ṣá. O jáde, o tiẹ̀ bọ́dà láti check ọ̀rẹ́ ẹ̀. Kí ló expect? Lẹ́yìn wedding, honeymoon ló kù. Tọ́kọ bá dẹ̀ tí mo jẹ aya tán, kẹ́yìn alárinà, kẹ́ lọ sẹ́ńpẹ́, ṣáàmù. Báwo dẹ̀ wá ni? Ṣé wọn kì í pẹ́ wọlé ṣá? Ṣé mo ọkùnrin stuff tó má ti ṣe kinní àmà ṣe Ìgbọ́dọ̀ tó mẹ́nu lọ yìí. Jẹ́ kí n sọ fún ẹ, ó yóò mọ tó ń ṣe.
ṣorí Démọ́lá mi ìfẹ́ tèmi pẹ̀lú ẹ̀ ní síra wa ìfẹ́ òtítọ́ ìfẹ́ àìṣetán tí ò lábùlà kò wá mixed rárá ṣorí tí èdè àmì tó bá ti lọ sọ́fíìsì láàárọ̀ by 6 p.m. ó sì máa kúrò lọ́fíìsì traffic nìkan ló lè jẹ́ kó di 6:30 p.m. wá pẹ́ pátápátá àárí ara rú ẹ̀ rí 7 p.m. ó ti padà sílé. o ṣáà jẹ́ kí n san kankan fún ẹ ṣé o mọ̀ pé eléyìí tó mọ táìmù tọkọ ẹ ń dé tó mọ táìmù tó ń lọ tó mọ táìmù tó ń jẹ tó ń sùn yìí àánú ẹ máa ń ṣe mí kó má sọ pé o ti forí ẹ̀ sábẹ́. wo ohun tó bá wẹ lẹ́nu ló lè fẹnu ẹ̀ sọ jẹ́ ká gbìyànjú ẹ̀sìn sẹ́gbẹ̀ẹ́ kan tọ́lá ṣe kí ló ń ṣe ń sìn ọjọ́ ń lọ náà ó náà wá kàn ṣe àbí ò fẹ́ jọ mí ni. ọwọ́ Ọlọ́run ló wà. bó ṣe wà lọ́wọ́ Ọlọ́run bẹ́ẹ̀ ló wà lọ́wọ́ àwa ènìyàn gan bóyá àwọn tí wọ́n ti tó tán tíṣu yẹn ti jiná àwọn ìran àwọn yẹn ló ń wá kiri àbí. wọ́n ló mọ̀. èmi ni mo mọ̀ báwo ṣáà ní kí ló fẹ́ mọ̀. ẹ pẹ̀lẹ́ Mr. Demola. ẹ ṣe kàrí dọ́kítọ̀. dọ́kítọ̀ mo rí kọ́ ní ẹni kí n yọjú sí mi ṣé kò sí. àtọ nǹkan ayọ̀ ni. ṣé kò sí problem. àtọ. Congratulations. ìyàwó yín ti lóyún. Alhamdulillah rabbil alamin. In fact, ó ti lé ọ̀sẹ̀ mẹ́sàn-án sí wọn lára. Nǹkan tẹ̀kọ́ láti ṣe fún mi ni pé ẹni kan yọjú síbi so that wọ́n máa register fún antenatal, okay? You take care. Congrats. All right. Say that. Kí ló dé tó ń wò mí bẹ́ẹ̀? èmi máa ń wo orí Ọlọ́run tẹ̀mí mi. Kí ni report tó bá dé lọ́dọ̀ doctor? Ọlọ́run ṣeun sórí eléyìí tí àwa kan ronú tẹ́lẹ̀ ta kàn méfò tá à ń ronú lọ sọ́tún ronú lọ sọ́sí tá à ń sọ pé inú tó ń kan ẹ́ ta ní typhoid ni ìgbà tí mo dọ́dọ̀ doctor typhoid mà kọ́ ló pè. Kí ni doctor sọ pé ṣe mí? Check it out. Kí ló wà rẹ̀? Ṣé báwo ni ẹ? It's a lie. 9 weeks pregnant. Oh my God. And again, ṣó mọ̀ nǹkan bí doctor ṣe fún mi ní lẹ́tà yìí tí mo kà mo ní èmi náà èmi Adémọ́lá Àkànní mo di ẹni tó lè fóbìnrin lóyún àti ìgbà tí màmí ti bí mi ṣó mọ̀ nǹkan mi ò súnmọ́ obìnrin kò dòyún rí mo wá ríra mi sìn pé no I'm a man. Démọ́lá ó ti ń yẹrẹ o èmi ló yẹ kó máa kí n sìn for a job well done àbí. Anyway. That's my. You know what happened? I need to celebrate me. Ọlọ́run ó mọ̀ kan ṣe one or two things jẹ́ ká dàbí lọ. Ṣé mo wà okay? Wàá ó mẹ́ mo gbádùn ẹ̀ bó ṣe wà. Ó dàbí ẹni pé ọ̀rọ̀ yóò fẹ́ yé mi o. Ìyẹn ni pé Tọ́lá ṣe lè ṣe gbogbo nǹkan tó ṣàlàyé kalẹ̀. Àǹtí, mi ì lè parọ́ fún yín. Ẹ ti kúrò lẹ́ni tí mo lè parọ́ fún. Ẹ ní believe ó mean ọ̀rọ̀ yẹn is like pé mi ò mọ̀ rí rárá ni. Mo tún láti sì tẹ̀ dáhùn pé ṣó realize ẹni tó ń bá sọ̀rọ̀ ó ní ṣe bí Démọ́lá ni. Ó ní ó dẹ̀ wọ́n pọkọ̀ ọ̀rọ̀ ẹ̀ ní ó ní mo ní wíwí mo ní máa ní wọ́ pẹ̀lú ìyàwó mi Fọlákẹ́ ó ní ìyẹn ò ní mímì mo ní ó máa gba ọkọ rẹ̀ ó láyé ń ṣerú ẹ̀ àwọn èèyàn ló wá fọ́ ni sí mi pé ayé ń ṣerú ẹ̀ tó bá táyé bá tẹ̀ fẹ́ ṣerú ẹ̀ ṣé rú ìnílò ẹ̀ káyé ṣerú ẹ̀ sàzín wà tó ìyàwó mi tẹ́jọ́ máa ń jáde ó realize pé oyún 6 months ló wà ní ìyàwó mi. Jọ má bínú tí wọn kọ lọkọ Fọlákẹ́ yìí. Àǹtí mi ni this Tọ́lá ṣe tá à ń sọ̀rọ̀ ẹ̀ gan òun ló ṣe best lady ìyàwó mi nígbà tá a ṣe wedding. Ó sún mi ló jẹ́ kí ní kí wọ́n fẹjọ́ ẹ̀sùn yìí pé bóyá tí ẹ lè bá mi bá sọ̀rọ̀ kó máa dà lé mi rú. Má bínú o ọ̀rọ̀ tá à ń sọ pé ṣé Fọlákẹ́ ti gbọ́ sí. Àǹtí láti mi ṣọmọdé mi ò yẹ kó mọ anything because èmi fẹ́ kí lèmi dàrú.
ó sún mi ló jẹ́ kí n wá fẹjọ́ ẹ̀sùn yẹn pé tí n bá ti wá rìpọ́ọ̀tì ẹ̀ fún yín ẹ lè bá mi sì tẹ̀ dáhùn ẹ bá mi bá sọ̀rọ̀ kó fi mí lẹ̀ pẹ̀lú ìyàwó mi kó jẹ́ ká máa ṣe láìfọ̀ àmì níbo mo fẹ́ odò mo fẹ́ dọ̀rùn lásìkò pẹ̀lú oṣù mẹ́fà. dà ọlọ́run tó wá fún ẹ ní ọgbọ́n àti òye tí ò dá lé ẹrù kò ní jẹ́ kí Tọ́láṣe náà dá ilé ẹrù inú mi ò wá dùn tó bá jẹ́ kí Fọlákẹ́ gbọ́ sọ̀rọ̀ yìí máa wá báwí láti wákàtí lọ kò ní ṣe irú ẹ̀ mọ́ wà á dẹ̀rí yàtọ̀. àti ẹ promise ẹ ṣe gbọmọ ẹ ṣe mọ ẹ ṣe ẹ̀pọ̀ fún mi ẹ ṣe mọ màá máa pè yín lórí aago mọ ẹ ṣe mọ. ìdàpọ̀ kíyàwó ẹ̀ náà. Tọ́láṣe. ojú bá bà mí sí fún ẹ o aṣọ ìlójú sí báyìí ìjọ tó ń pín sí ju òsì ńlé òun àbí nǹkan tó gbé ẹ̀mẹ́ gbogbo orí ìṣètò àbí nǹkan ní nǹkan. wọ́n lé wọn máa dùn mí pé inú ìyá kan náà lèmi àti ẹ̀ sì jọ jáde kí wọ́n bí ẹgbẹ̀jì ọ̀rọ̀ tó méjì wà wọ́n papọ̀. kí ni nǹkan tí mo ṣe gan-an ẹ̀ẹ́kan pariwo ẹ̀ sọ̀rọ̀ bí òwe bí òwe kí ni nǹkan tí mo ṣe. ó mọ ọkọ tó ṣe àbí ó sì jẹ́ pé gbogbo olú ìṣètò òní nǹkan tó wù àfi nǹkan nìkan ó dá mi lóòní ó dá o ẹ fi dé mọ́lẹ́ ọkọ̀ Fọlákẹ́ ilẹ̀kẹ̀ wọ́kọ̀ tí ń síwájú o ṣe ti gbọ́ ó sì jẹ́ pé tó bá ń dùn lẹ́yìn mọ́ wákẹ́ ìdádọ̀ ẹ̀mú náà ẹ ṣe náà kàmí ṣẹ̀kẹ́ ìpínlẹ̀ lẹ́sí kẹ́ẹ̀tọ́ lẹ́sí kẹ́ẹ̀tọ́ gbalẹ̀ orí lẹ́rú ó lè ní nǹkan òtítù ní pé yẹn gbọ́kọ̀ ọ̀rẹ́ wọ́kọ̀ tẹ síwájú. nígbà tí Fọlákẹ́ lẹ́kẹ́ wọ́kọ̀ ti tẹ̀ níwọ̀n ìwọ̀n wà báyọ̀ ṣe bó sì lè ṣe kiri. so ìtorí Démọ́lá lẹ ṣe ń pariwo lé mi lórí ó lẹ ṣe ń pariwo tẹ ṣe ń bú mi báyà bí. kò tó torí ó tó mo dáràn kò tó torí Tọ́láṣe ibi kò gba ọkọ rẹ̀ kó jíjà máa tì ẹ́ ó tún wá rí nǹkan bàbàrà mo ṣe mistake pé ìyá kan náà ló bí wa tó ti gbọ́ tẹ́ bá ti wá ṣe tán kẹ́ bọ́ síta kẹ́ kúrò ní ilé mi ṣe gbọ́. ó lè wọ́n kọ́ tẹ síwájú. ọmọdé máa ń dáná kí sí nìní ó sọ pé oúnjẹ ti tán lè máa ní kí n wá ṣàlàyé. ẹ̀gbọ́n Gaba ṣé bí last month láyé ra ẹ̀yọ̀ kan. èmi gan sọ bẹ́ẹ̀ mo sọ ṣùgbọ́n gbèmí náà wàá fojú wò mo wá wò pé wọ́n dà ń pẹ́nu wáyá lóṣù inú àti pé àlejò pọ̀ lọ́sù yìí àlejò tó sì wà lóṣù yìí wọn ò mọ́ mo yó ní sí ń gbélé náà bẹ́ẹ̀ ni à ń ṣe ni sí ń gbélé náà bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ṣe ń ṣe nù lójú ọ̀yà. àníkè mo ti sọ fún yín pé tí oúnjẹ bá ti fẹ́ tán àbí anything nínú ilé yìí ẹ try kẹ́ máa sọ fún wa I mean kí wọ́n á ní essence pé ẹ wá jẹ́ olórí fún gbogbo àwọn tó wà nílé yìí ṣé bí kẹ́ lè bá máa gbà mí nímọ̀ràn kí má bàa ṣe mistake tí n bá ti ń lọ wájú kẹ́ máa correct mi tí n bá ti ń lọ sọ́tún kẹ́ máa correct mi ó ṣe wá di wípé gbogbo lè wá máa ń ṣẹlẹ̀ nínú ilé ńsìn ẹ ṣe máa sọ fún mi pé oúnjẹ tán ṣé bí kẹ́ bá lè mọ gbogbo tó ń lọ́nu ilé yìí lẹ ṣe jẹ́ olórí fún wọn nínú ilé after all kémi tó mọ nǹkan kan nínú ilé àbí bẹ́ẹ̀ ẹ̀yin lẹ máa kọ́kọ́ mọ̀. ẹ kàn ń sọ bẹ́ẹ̀ ni ẹ mọ̀ wípé ibi Ọlọ́run bá dá yẹn sí ni òótọ́ ni mo bá bàbá yín ṣiṣẹ́ rí bọ́ọ̀lù ṣiṣẹ́ pé ń bẹ yín náà ṣe ẹ̀wọ̀n tí àmọ́ mi ò tí ì bí Ọlọ́run jẹ́ mi ogun àtúnbáwọn náà ṣiṣẹ́. ẹ ǹlẹ́ lé àlàáfíà fún yín lé yìí o àlàáfíà fún yín lé ẹ pẹ̀lẹ́ báwo ni nǹkan pẹ̀lẹ́ kí ni condition ṣó wà ókè. ìyá àlùbáríkà bàbá mi èyí lóríire ẹ máa ṣe ẹ̀kọ́ àdúró tì Olúwa ló ṣe mo dúpẹ́ lọ́wọ́ yìí Ọlọ́run bá mi san yín lẹ́san rí ẹ ṣe gan-an ni àdúpẹ́ ẹ ṣe. ẹ̀kọ́ ara yá ẹ tún fẹ́ mú un sí. irọ́ tiẹ̀ ní ọmọ mi ò mọyàn mọ́ ìyàwó ẹ̀ ti ń fún un lọ́yàn àbí mo parọ́ ni. ọkùnrin ọmú gègé lọ́gàá máa pariwo ń gbaná pé akílódé má jẹ́ ìyàwó mi pa akílẹ̀ mi wọ́n múlẹ̀ rọ́ọ̀pù wọ́n yẹ rọ́ọ̀pù. kò sí rọ́ńbẹ̀ wọn parọ́ mọ́ ẹ̀ ó lé nígbà tó wà kékeré nípa ọyàn wàhálà ni o bàbá yà ni kò fi tòun lẹ̀ o má jẹ tòun mọ́ tiẹ̀ o. ẹ̀rọ bẹ́ẹ̀ máa lọ ẹ̀bẹ̀rẹ̀. òótọ́ ni o.
ìyá ṣe kókó lára ọmọ kò ṣàbí ìyá ò sí o. ìbá gbogbo ẹ̀yìn ìyá tó ń bẹ láyé tó jẹ́ ìlàládé ọmọ. ìyá ni wúrà ẹni o ìyá ni wúrà ẹni bẹ̀rẹ̀ ni tí ó ní màmá mọ́ ẹ ṣàánú abiyamọ lára ẹ o. bẹ́ẹ̀ bá rẹ́ni tí ò ní màmá mọ́ ẹ ṣàánú abiyamọ lára ẹ o. àwọn màdàmú kan náà kí ló ṣẹlẹ̀. wọ́n ti gbé wọn lọ sí hospital nísinsìnyí àwọn àti mọ́mí àgbà ó dàbí pé àsìkò àti bímọ wọn ó ti tó. oh shit no wonder tí mo ṣe ń pe aago ẹ̀ tí ò ṣe gbé fóònù. àwọn tó lọ pọlẹ lórí tọ́tọ́ sínú ọlọ́run wọn bá tó ń fara tó pẹ̀lú ọlọ́run. nọ́ọ̀sì ìjọ ìṣàánú mi torí ọlọ́run mi ì gbọ́ nǹkan kan. Mọ́mì ẹ fara yín balẹ̀ ṣe ti gbọ́ wẹ́rẹ́ la máa gbọ́ lágbára ọlọ́run ṣe ti gbọ́ mà. Mọ́mì báwo ni mo sì fẹ́ ẹ̀wọ̀n woman tó wà ní wọ́n tún lókè yẹn make sure kó fún ní injection in the next 2 hours. meanwhile mo fẹ́ máa attend sí another patient ní pé ṣó yẹ. ẹ̀yin dókítà ẹ jọ̀ọ́. ọmọ mi kọ́ kí ni ó ṣẹlẹ̀ kò yé mi. ẹ pẹ̀lẹ́ ní sùúrù ṣó yẹ yín ó ṣe ń tẹ̀ lọ́wọ́ ní wẹ́rẹ́ la máa gbọ́ ṣẹ́gbọ́. ẹlẹ́dàá mi jẹ́ kí n ká lọ. ẹ má tẹ̀lé mi. ẹlẹ́dàá mi ó gbọ́dọ̀ gbàbọ̀dé orí mi máa gbàbọ̀dé orí mi. wẹ́rẹ́ ni kí n gbọ́. olúwa ọlọ́run kí ni mo ṣe náà kí lẹ̀ṣẹ̀ tí mo ṣe tọ́rọ̀ mi fi dà báyìí kí ọmọbìnrin máa rọbí láti ìjẹta títí dàsìkò ikú má ìbímọ kí ni mo ṣe mi ò dẹ̀ bà nǹkan ní nǹkan jẹ́ rí o mi ò kí rí ibi tí nǹkan ti dùn kí inú mi ó bàjẹ́ sí inú mi máa tún dà sí mi olúwa ṣàánú mi ọlọ́run ṣàánú mi má jẹ́ nǹkan mi ó bàjẹ́ lójú ayé mi àbí àbó ní nǹkan tí wọ́n máa ń ṣe nílé ìyàwó ọmọ mi tí màmá ẹ̀ gbàgbé tí ò ṣe ni ṣé mi ò ní béèrè báyìí ó yẹ kí n béèrè. ẹ ǹlẹ́ o àná ó di bóòlù. bákan náà ti ẹnu ẹ̀ láṣùwà ọmọ yẹn ò tí ì bímọ mi ò tiẹ̀ gbọdọ̀ ta fẹ́ dọ̀rùn lásì báyìí ó ti sú mi. ìwọ ọlọ́run lẹ́dàá mi ó dẹ̀ rí pé yọkàn ṣo tí mo ní náà rí ṣàánú mi èmi ò gbọ́dọ̀ lójú ẹkún lórí ọmọ mi gbọ́dọ̀ lẹ́ẹ̀kẹ́ ò ṣe. àná mi ẹ kàn sọ pé ọkàn ṣoṣo ni béèyàn bá bí 12 náà kò sọ pé kéèyàn sọ kankan nínú ẹ èèyàn mọ̀ lára ọlọ́run ní jẹ́ àsọmọ náà mọ́wá ò ní kú lójú wa. àmì o torí nígbà tí mo jáde tí mo lọ rògùn sìn bí mo ṣe ń bọ̀ báyìí. madam amú rí àwọn ìṣípayá kan bẹ́ẹ̀ tí ń bọ́ sọ̀kalẹ̀ lórí ọ̀kadà mi yẹ amú rí pé ẹnìkan bẹ ní ọrùn yín tó fẹ́ bímọ madam ẹ má jẹ́ kí wọ́n ṣiṣẹ́ abẹ fún o. common operation. ẹ má jẹ́ kí wọ́n ṣiṣẹ́ abẹ fún rárá madam ọlọ́run ò ní jẹ́ ká fojú sunkún àwọn ọmọ wa o. àmín àmín
Ọlọ́run jẹ́ ká fojú sunkún àwọn ọmọ wa o. Àmì o, àmì o, ẹ ṣé o. Ṣé o? Ìyá ṣe kókó lára ọmọ. Ẹlẹ́dàá mi. Kò ṣàbí ìyá ò sí o. Mo yẹ kì í ṣe tèmi ìyàwó ọmọ mi wọn ní fọ̀bẹ gbẹ̀bí ẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n ń fọ̀bẹ gbẹ̀bí ewúrẹ́ wọ́n àdẹ fọ̀bẹ gbẹ̀bí àgùntàn wẹ́rẹ́ báyìí lèwe máa ń bọ́ lára àgé tí kì í ní igi lára ìyàwó ọmọ mi abímọ tiẹ̀ láyọ̀ ni ara ò ní ní agbára lọ́wọ́ Ọlọ́run torí wọ́n fọ̀bẹ gbẹ̀bí mi ṣé wọ́n fọ̀bẹ gbẹ̀bí ẹ̀yin ni. Wọ́n fi ọ̀bẹ gbẹ̀bí mi bẹ́ẹ̀ ni mo sì fọ̀bẹ gbẹ̀bí òun náà nínú mi mo bí ni mo dẹ̀ ṣe bí ojú dandan kóun náà bí tiẹ̀ àmọ́ àná mi mo máa fẹ́ sọ nǹkan kan tí mo ṣàkíyèsí ẹ jọ̀ọ́ o ẹ má bínú o. ẹ béèrè àdá nílò. mo ń wò pé kó má jẹ́ pé bóyá nǹkan kan wà nídìílé yín tó máa ń ṣe tí ìyàwó àwọn ọmọ bá lóyún báyìí tó máa ní kán lọ ṣe lè kó lè bímọ láyọ̀ tí ẹ rántí láǹfààní àti ṣe. Dọ́nà kí ló sọ lẹ́nu tí ò dùn yẹn náà? Ó mọ nǹkan tó jáde lẹ́nu ẹ̀ ṣá. Mo rò pé ó dàgbà díẹ̀ ni. Téèyàn bá dẹ̀ ti dàgbà ó yẹ kó dànù. Wáyé tó dàgbà tó dànù. Irú ọ̀rọ̀ wo ló sọ jáde lẹ́nu yẹn? Ọ̀dẹ̀ mà ní ẹ̀. Oyè ọ̀dẹ̀ gan idiot ni ẹ o. Ẹ dákun. Ṣé rí pé àgbà òfò ní inú yín bù? You must be mad. Ẹ ló náà ti sọ fún mi yẹn. Ó ṣí èrè original wèrè nìyẹn. Nǹkan tí mo bèrè ẹ ti pọ̀jù ní iye olówó gbó tí sílẹ̀kùn fólè. Kí ni mo bèrè tó pọ̀jù? You must be crazy. Wèrè ní ẹ. Ọ̀dẹ̀ ni ẹ. Original wèrè. You are a bushman. You are a bushman. Ara ìkọ̀ ni àwọn ọlọ́kà. You are too local. You are too local. You are local. Alákọ̀wé. Ọ̀dẹ̀. Ṣé ní tẹ́lẹ̀ ìrìndìn? Tí ìbáṣepọ̀rí ẹ ti gbàrú tó lọ́pọlọ. Ṣé nǹkan bẹ́ẹ̀ yẹn lè wà nílé ọkọ tèmi kẹ́mi mọ́ ti mọ̀ nǹkan tẹ́mi máa ṣe sí láti jẹta ìjẹrin láti bí ọjọ́ mẹ́ta tẹ́mi pẹ̀lú láti jọ ń dààmú káàkiri ọ̀dẹ̀ burúkú ara oko local woman. Ìyá ṣe kókó lára ọmọ. A ní ẹ̀ka yọjú sí yín. Ẹ pẹ̀lẹ́ ọkọ, ẹ pẹ̀lẹ́ mà, ẹ kọ ọ̀rọ̀ mà. Madam, a ti gbìyànjú títí. A ti try láti lè jẹ́ kó mọ kó bímọ. Ṣùgbọ́n ìrànlọ́wọ́ kan tá a lè ṣe fún un láti ràn òun àtọmọ inú ẹ̀ lọ́wọ́ is just to take her through cesarean section. Doctor, Mimi. Sorry. Mo ti gbé yín jìnnà. Nǹkan tí mo mí ni operation. Operation? Àwọn bẹ̀rẹ̀ láti lọ ṣe tán ní operate what? Mommy. Doctor, ẹ ṣàánú mi. Mo fẹ́ bẹ̀bẹ̀ yín. Ẹlẹ́dàá mi. Ọlọ́run ṣàánú mi. Mi ò tọrọ orú eléyìí lọ́wọ́ ẹ̀. Ìbànújẹ́ ò tọ́ sí mi. Wọ́n fọ operation bí ọmọ mi, fọ operation bí ọmọ mi. Ẹ ṣàánú mi, ẹ jẹ́ kó lè bí tiẹ̀. Eléyìí ò ṣe portion mi rárá. Ẹ ṣàánú mi. Mọ́mì, ẹ ṣe sùúrù. Ó kàn jẹ́ pé tẹ́yìn ọba ti gbọ́ operation ẹ máa ń rò pé nǹkan bàbàrà ni. Nǹkan tá láti ṣe láti ran ìyá àtọmọ inú ẹ̀ lọ́wọ́ nìyẹn. Health. Hey, doctor. Ẹ kàn ń tẹnu mọ́ pé láti ràn ìyá láti ràn ọmọ lọ́wọ́ kó ba lè ṣe kínní. Ṣé operation ló wá kàn ní? Àbí mọ́mì? Ó dà dókítà ẹjọ́ mo fẹ́ kẹ́ ṣe nǹkan kan fún mi ẹjọ́ tó yọ lọ́wọ́. Mo fẹ́ kẹ́ kàn fún mi láyè díẹ̀ ni. Ẹ rò pé ó níye ìgbà tó ẹ kọ́ mọ́ lò nínú ìyá yìí. Ẹ kàn máa fún bébí yẹn ní fetal distress ní. Ọlọ́run ò ní jẹ́ ẹjọ́ ẹ̀ fún mi. Mo fọlọ́run bẹ̀ yín, ẹ bá mi ṣe kẹ́ fún mi láyè díẹ̀ sí. Wọ́n fún mi láyè díẹ̀ sí. Ìyá ṣe kókó lára ọmọ. Kò ṣàbí ìyàwó sí o. Ìbá gbogbo ẹ̀yìn ìyá tó ń bẹ láyé. Tó jẹ́ ìyá láàárọ̀. Doctor, please, doctor.
to me now. What is all this nonsense? Ẹlẹ́dàá mi ni o máa wọ́ kutu àgbà àná rí àgbà àná mà lélẹ́yìí. Terrible àgbà àná lélẹ́yìí. This is terrible àgbà àná. Yes. Hello? Orí mi ẹlẹ́dàá má jẹ́ kán fọmọ mi bọrí o. Má jẹ́ kán fọmọ mi bọrí àwọn òyìn olówó ogbó tí sílẹ̀kùn kó lè ṣàánú mi gbọ́dọ̀ fojú ẹkún lórí ọmọ. Gbogbo ẹni tó ti ṣépè fún olúwa ní jẹ́ bá dà kọ̀pọ̀ o. Gbogbo ẹni tó ṣépè sọ olúwa ní jẹ́ bá dà kọ̀pọ̀. Olúwa gbà mí nínú wàhálà àti ìdààmú tí mo wà nínú àgbà ọlọ́kàn jọ́nà mọ́jẹ̀ kòkò bímọ. Má jẹ́ kí n bọ́ sí kòtò àgbà àná láyé mi o. Àgbà àná lélẹ́yìí o, àgbà àná. Tẹ́rìbù àgbà àná. Ẹlẹ́dàá mi ṣàánú mi. Ṣàánú mi. Má jẹ́ wọ́n fọmọ mi bọrí. Ṣàánú mi o. Ẹlẹ́dàá má jẹ́ wọ́n fọmọ mi bọrí. Mi ò rí wà. Àwọn tó lọ ń bọ́lẹ̀ lórí tọ́tọ́ sínú ọlọ́run bá. Ìwọ ọlọ́run ẹlẹ́dàá mi, irú wàhálà wo lélẹ̀ ìbáyìí? Ǹjẹ́ ogun èṣù kọ́ yìí? Màmá ṣe bẹ́ẹ̀ tún jù mí lọ díẹ̀. Ọmọ wà ní kọ́ndíṣọ̀n tó wà yìí, àwa méjèèjì tún wá ń jà, a tún wá ń gbógun tira wa. Tó yẹ ká fọwọ́sowọ́pọ̀ ká bẹ̀rẹ̀ sí ní gbàdúrà. Nǹkan tó ń ṣẹlẹ̀ yóò lè sẹ́yìn. Àdúrà ló yẹ wá kì í ṣèjà. Àná mi, I am very 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 sorry. Mo ní ọ̀tẹ̀ ìpànẹ́. Tí n bá ti gbé gbóná bẹ́ẹ̀ yẹn, tẹ́yìn bá ti gbé tútù, màá tún tètè padà. Wọ́n ti máa ń sọ fún mi, kí nìyẹn ti kó bá mi o. Láì mọ iye ọ̀nà. Òun ló tì mí jáde lé bàbá ọmọ tó fẹ́ bímọ léni. Ọ̀tẹ̀ ìpànìyàn ò ti pọ̀jù, inú mi máa ń ru sódì. Ẹja máa tẹ̀kẹ̀ yìí sí kẹ̀kẹ́ wa. Ọmọ wa sọ màdùn, jẹ́ ká gbàdúrà, jẹ́ ká gbàdúrà. Ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ayérayé Ọlọ́run ẹ̀rí. Ọmọ tó wà nínú ìgbẹ́kọ̀ Olúwa tú sílẹ̀, Olúwa tú sílẹ̀, Olúwa tú sílẹ̀, Olúwa tú sílẹ̀. Ìyá ṣe kókó lára ọmọ. Sorry, madam. Take it easy. Relax, madam. Any sorrow, shooting, epele. Nurse, you know what? You still have to close our exercise. Try and do exercise. Sorry, madam. Yeah! Nurse, madam, you have to cooperate with us. She understand. Please,